A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Kí ló kan Alhaji Sondoko nípa Arábítà? Ìbéèrè ni. Ntó bá kan Alhaji Sondoko nípa Arábítà, òun la fẹ́ mọ̀. Kò sí ntó kan Alhaji Sondoko nípa Arábítà. Kí ló wá fà? Tẹ́ fi wá máa sọ pé ní wọ́n mọ́sùlẹ̀. Alhaji Sondoko wá ń dá pé wọ́n mọ́sùlẹ̀. Ṣé rí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní alfitinatu na'ima la'ana Allahu man ayqazaha. Àwọn tí wọ́n lọ jí fìtínà lẹ̀ eléri ibu ni wọ́n, ẹni èpè ni wọ́n. Àtàwọn tí wọ́n ṣe interview tí wọ́n fi ń dàlúrú. Interview tí wọ́n ṣe àǹfààní wo ni mú wá fún lù? Àǹfààní wo ló mú wá fáwùjọ Islam? Ńgbọ̀ bá yá àwọn mùnáfíkì olórí ibu yìí, àwọn ọmọ àfáà Sondoko yìí, wọ́n máa jáde, ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa sọ, ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ máa ka àdìsí fáwọn èèyàn, ẹ máa kọ̀rọ̀ ànábì fáwọn èèyàn. Ọ̀rọ̀ ànábì, ọ̀rọ̀ àdìsí ló lọ kà níbi interview tí ń lọ dá sọ̀rọ̀ ọ̀rọ̀ Arábítà tí ọ̀kan Alhaji Sondoko. Ìwọ tó máa bú mi pé àṣejù mi pọ̀, sọ ma pé bí wọ́n ṣe ń bú àfáà àti ẹ̀tọ́ dákẹ́ ìbínú sí ọ, ìsìbọ̀ ọjà pé kí ló fà kán bú àfáà rẹ̀ tó sọ̀rọ̀. Èmi náà tí mo wá ń sọ̀rọ̀ tára tèmi ọ̀gbá hùn tó bá wá jáde sí mi àbọ̀ lọ kọ́mẹ́ǹtì orí ibú kan sábẹ́ kọ́mẹ́ǹtì mi wàá ṣe rí ibú tọmọtọmọ tó bá bí gbọ́ ọmọ wàá fọwọ́ ara rẹ̀ gbé wọn sí. Torí mi ò bínú sí ọ pé wọ́n ń lálà sí àfáà rẹ̀ ọ̀dákẹ́. Ẹ jẹ́ kájọ máa lálà sí àfáà ara wa. Ntí Al-Qur'an náà sọ nìyẹn wà ní orí tó mú dínà tẹ bá ti sọ pé ẹ dé àwa náà dé. Ní sinmi fún yín sẹ́. Sheikh Adam rahimahullah bàbá dá Arábítà kalẹ̀ nílẹ̀ Yorùbá láti fi ṣàánú gbogbo ilẹ̀ Yorùbá láti fi ṣàánú Ìsìlámù ilẹ̀ Yorùbá. Ẹ̀yin wá lọ ṣe interview orí ibú tó gbé ní àáfàá yín tí ò tó kò wà relevant dájọ́ tó gbé ẹ̀ lè sọ̀tàn rẹ̀ ìtàn Sheikh Adam lẹ̀ wá ń sọ àáfàá yín ò wà relevant nínú. So tábà ń sọ pé ní Arábítà wọ́n mú sùlẹ̀ bàbá Sheikh Mudirul Markaz wa shay'uhu hadamallahu hayata wa dawlatahu wa jaddadallahu sihhatahu. Ọlọ́run dákun má ṣàì bá wa ṣàánú bàbá Mudirul Markaz. Wọ́n tún mú oṣù ọdún yìí kalẹ̀ fún wa, ọdún tá fẹ́ mú yìí wọ́n tún mú kalẹ̀ fún wa tó bá ti tó àsìkò. Torí wípé ní fídíò tẹ́ ń lọ play un pé Alhaji Sondoko sọ pé wọn èmọ́sùlẹ̀ ìmọ̀ rẹ̀ ò débẹ̀, Alhaji Sondoko ò nímọ̀ débẹ̀ lójọ́ tako. Tó bá Alhaji Sondoko bá nímọ̀ débẹ̀ ni kò lè tako. Torí pé ànábì náà ló ní ká mú lẹ̀ fa in gumma alaykum fakmilul idda ẹ̀ka kó pé tó bá rújú mọ́ yín lọ́wọ́ ẹ̀ka oṣù yẹn kó pé. So ànábì ló ní ká mú lẹ̀ torí pé Alhaji Sondoko kéwùrì ò débẹ̀ lójọ́ tako. Ẹ wò nísìn ní tí wàá mú lákàtí fi mú kalẹ̀ fún wa ni ẹ lọ tíra Sheikh Adam ṣe ti báyìí nísìn alfalaku wa nujum. Torí pé Alhaji Sondoko ọmọ ń pa rẹ̀ nínà àìmọ́ ń pa rẹ̀ ní òjò ká Alhaji Sondoko ní òjò kọ́ mọ̀ bí wọ́n ṣe mú oṣù lẹ̀ nínú Islam. Torí pé ní àwọn tó mọ̀ ń pa rẹ̀ Sheikh Adam mọ̀ ń pa rẹ̀ bàbá Mudirul Markaz mọ̀ ń pa rẹ̀ ló jẹ́ kí wọ́n máa mú lẹ̀ nísìn ṣe déédéé tí wọ́n bá mú lẹ̀ tí wọ́n bá bí yín dẹ́ ẹ má tẹ̀lé. Saudi gan tẹ̀lé wọn, Saudi ń tẹ̀lé wọn. Gbogbo àwọn tí wọ́n pera wọn ní alákatakítí alùsùn náà yẹn gbogbo wọn ti fara mọ́ tó pé ìmọ̀jùmọ̀ lọ àáfàá ju àáfàá lọ Sheikh Adam ẹsẹ̀ gbé àáfàá yín. So Alhaji Sondoko kò sí tó kàn pa Arábítà àtọ́jú náà lẹ wá ṣe torí pé ní ìmọ̀ rẹ̀ ò dé bẹ́ẹ̀ níbi pé ká mú oṣù lẹ̀ ìmọ̀ rẹ̀ ò dé bẹ́ẹ̀ ìmọ̀ Sheikh Adam dé bẹ́ẹ̀ ni bàbá mi sọ lórí Falaku wa Nujum. So wọ́n kọ́ kalẹ̀ àáfàá yín kò tún gbọ́ yé torí kò lè kà kọ́ gbọ́ yé ó lójú àáfàá tó lè ka Falaku wa Nujum tó lè gbọ́ yé àmì ìdásí pé yóò tiẹ̀ wá kọ tíra ń pa Falaku wa Nujum àmì ìdásí pé yóò kọ ẹmú àáfàá tó kọ Falaku wa Nujum wa ẹmú wa ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri gbogbo Nàìjíríà ṣáájú Sheikh Adam al-Ilori rahimahullah rahmatan wasi'a. Ẹ wá lọ ṣe interview ẹ wá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Arábítà tó gbé àáfàá Sondoko ọmọ ń pa Arábítà kò dá sí. Ẹ wá ní ń bá wọn wí lónìí pé wọ́n ṣe mú oṣù lẹ̀ tíra Al-Qur'an ló ní ká mú lẹ̀. Nítorí pé gbọ́ Al-Qur'an yé sì gbọ́ àdìsí ànábì náà yé ní ti ń dá yín láàmú nu. Ẹ̀yin lẹ fẹ́ máa mú àáfàá yín gbọ́rọ̀ ẹ fẹ́ máa tú àṣírí àáfàá yín síta á sì máa bá yín tú pẹ̀lú ògùn Ọlọ́run. So ìwọ tí wọ́n bú àáfàá rẹ Sheikh mi Aládìyẹ àyàkùnmọ́lá o ìwọ tí wọ́n bú àáfàá tiẹ̀ tó dákẹ́ pírọ́blẹ́mù tiẹ̀ nu fèmí náà lẹ pẹ̀lú pírọ́blẹ́mù mi. Mo sọ bí màlẹ́kà tó bá wá sílé ayé yìí tó bá tàbùkù Sheikh Adam èmi èdìgbò mẹ́kùn jáde sí wallahi lazim mo fọlọ́n búra sí nítorí pé ní ìnígbà kẹsà àbòsí Sheikh Adam gbogbo ayé tí wọ́n mọ̀ ní lálábòsí àwọn olórí burúkú tí wọ́n ń pè fún interview yẹn àwọn náà ti mọ̀ pé ní àwọn oníwọ̀n lè sàbòsí Sheikh Adam náà ẹ jẹ́ ká lọ mú àwọn àbòsí yìí báyìí torí pé àwọn gúdù ní ká sàbòsí lọ́fà náà fi lọ mú yín náà kọ́sì mọ̀ pé lábòsí nìyí. So wọ́n sì ń bí yín léèrè kí lẹ̀ ṣe Sheikh Adam rí sọ́dọ̀ ní ẹ wá ń dákọ̀ pé Alhaji Sondoko lórí Arábítà ó ní wọn èmọ́ sùlẹ̀ ìmọ̀ rẹ̀ ò débẹ̀ Sondoko Alhaji Sondoko kọ̀mọ́ Falaku wa Nujum tó bá mọ̀ ẹ jáde tíra Sheikh Adam làgbé jáde yìí tíra tọ́já sí pé ní àwọn èèyàn wọ́n ti ṣe àìmọye bá sùlẹ̀ lórí wájúwájú ni wọ́n ń bá òun ní Falaku wa Nujum. Àfààní ọmọ náà ní fi ń takò pé òun èmọ́ sùlẹ̀ Saudi gan múlẹ̀ wọ́n ń tẹ̀lé bàbá Mudirul Markaz ni
ọgbọ̀n lágbà tó bá wù yín ẹ dín tó bá wù yín ẹjọ́ lé ẹ̀sọ́ àfà tó sọ̀rọ̀ yìí torí pé ìmọ̀ dájú ni ìmọ̀ lọ dájú ìmọ̀ ti fojú hàn so àfà yín tí ò tó kò tó bàbá Mudu Markaz gan níbi mímọ̀ ẹ múru àlífà bàbá Mudu Markaz jáde gbogbo tí ń bí yín nùnú gbogbo tí ń fọ yín lórí inú àfà mi aládìẹ ṣé Ibrahim Àkànwó in tí ń fọ yín lórí inú tí wọ́n bá ti rí gbogbo kílípù orí ibú tẹ́ ń rí sí ìmọ̀ jáde sí yín èmọ̀ sọ bẹ́ẹ̀ fún yín ẹ lè máa yẹ̀yẹ́ àfà mi kí wọ́n máa wò yín ràn kẹ́ máa yẹ̀yẹ́ Sheikh Adam lórí àbòsí ìwọ́n tó bá sọ pé tèmi pọ̀ jù mo fọlọ́ múra sí káwọn pé ìyìndá sí ọ bó ṣe defend Sheikh Adam yẹn kọ̀ọ̀kan mi ìjáde sí ọ má wà blame mi náà o tó bá blame mi ń sẹ́ ìpè fún ọ tó bá sì pòwe kan tó bá jọmọ́ tèmi wallahi ta'ala láì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 
billahi la ilaha illa huwa ọjẹ́ mẹ́rìkàsí ọjà dàbí ẹni yóò tó wulẹ̀ kó lè jẹ́ tó gbé ọlọ́run gangan ló sọ wípé òun ọ̀fẹ́ alábòsí anábì sọ pé káwọn alábòsí lọ́wọ́ ìrànlọ́wọ́ làwọn ń ṣe fún yín báyìí dágbà tó fi jásí pé lómi nínú fámìlì wọ́n mọ̀ fìyà jẹ Sheikh Hashim Khalifatu Giwa ní Màgbọ́n wọ́n mọ̀ fìyà jẹ lómi nínú fámìlì kò ní rẹ́ni dóòtì tó ní pé alábòsí ni níjọ́ tó máa ń sàbòsí tẹ́lẹ̀ nínú fámìlì tó rẹ́ni dóòtì ọ ńgbẹ́ náà lọ́mọ tí ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń bínú Sheikh Adam ẹ̀ lé látùbọ̀tán ẹ̀yin náà ìwà àtùbọ̀tán yín ṣe rí náà ẹ̀ lé látùbọ̀tán mo fọlọ́ múra sí torí pé ẹ̀ ń bínú rẹ̀ lórí ìkéta rẹ̀ fi ń bínú Sheikh Adam wọ́n sì ń bínú kílẹ̀ Sheikh Adam pẹ̀lú yín ẹ̀ rí sọ ìbínú ìkéta ó ti kún ọkàn yín tí ò jẹ́ kẹ́ ẹ lẹ́yìn náà nìyẹn ní ò jẹ́ kẹ́ ẹ lè dá dúró ló jẹ́ kí lè kéwù yín ọmọ tàdáhùrù ìfàsẹ́yìn bá lè kéwù yín ayé ọmọ pẹ́ ń bẹ tẹ́ ẹ bá ti dákọ̀ Sheikh Adam tẹ́ ẹ dákọ̀ Mahmoud Markaz tẹ́ ẹ dákọ̀ Markaz iṣẹ́ àfàyìn lẹ́yìn náà níjọ́ ò lẹ́yìn rí ọmọ Markaz gẹ̀ tí wọ́n wá interview rẹ̀ tí wọ́n lọ jálù lẹ́yìn torí pé Sheikh Adam wọ́n tó jẹ wọ́n tó tà àwọn akẹ́kọ̀ọ́ àwọn mẹ́rin nísìnyí àgbàtà ti bẹ̀rẹ̀ sí defend Sheikh Adam ẹ̀ dúró dájà tọ́lọ́run ṣe fún wa ni ìgbéga ńlá lọ́run ṣe fún wa náà ṣé ìbúrẹ́ máa kàn ó so ẹ̀ ń sàbòsẹ̀ wa ní kádákẹ́ àjọ mọ́ lálàsí àfa ara wa ni èmi bọ̀ sọ bẹ́ẹ̀ fún yín àjọ mọ́ lálàsí àfa ara wa ni yóò dùn ẹnìkan jọ ẹnìkan lọ àwọn ọmọ mẹ́rin wa látara tíra Al-Falaq wa Nujum tí Sheikh Adam ṣe nǹkan tí mọ́sùn lẹ́ni tó bá mọ̀ ànábì mú lẹ̀ so gẹ́tì báwọn ayé tàtẹ̀ wá bọ́ sí báyìí nísìnyí wọn ò bí ọdá kọ́mọ́ múlẹ̀ àti mọ̀ gbàtà gbọ́ àràfá àti mọ̀ gbàtà ṣẹlẹ́yà àmọ̀ gbàtà gbà àwẹ̀ bàbá Mahmoud Markaz tó tún jáde àwọn ó sì máa tẹ̀lé wọn ò sì bẹ́yìn náà dákẹ́ mọ́ tẹ̀lé wọn ẹ ti padà gbà fọlọ́run ká gbà fọlọ́run ní sinmi ká gbà fọlọ́run ní sinmi ká dára ò ṣe kọ̀ ká gbà fọlọ́run ní sinmi àìgbà fọlọ́run ìyọnu ni àìgbà fọlọ́run ẹ̀yin alábòsí lórí Sheikh Adam lẹ́fín níyọnu lẹ́fín kó àfáyín síta àìgbà fọlọ́run ni tẹ́ bá gbà fọlọ́run ni àṣírí àfáyín òní mọ̀ túpọ̀ ló do làfáyín jàbàtà lọ́wọ́ kọ́ pé àfáyín pé ó ní bàbá ńlá olódo burúkú lòun tiẹ̀ jàbàtà lọ́wọ́ kọ́ sọ bẹ́ẹ̀ ẹ lọ bá jàbàtà já so ẹ̀yin lẹ́nu tó àṣírí àfáyín síta bóòlù yẹn ti lè fẹ́ lọ ọlọ́sẹ̀ interview ò lè mú tíra àfáà rẹ̀ dání tíra Sheikh Adam lè mú dání bàtí wọ́n fẹ́ sẹ̀rí ọ̀rọ̀ àfáà wa tẹ́ni Karim Abdulaziz ẹkú gbogbogbà ọlọ́run bá dó tì yín alibarikọ́lá ní Muhammad sallallahu alaihi àfáà Sheikh Suleiman ẹkú ètò Al-Imam Abdulkabir Ahmadu Baba ahayakumullah àwọn júndùlù yìí lórí nu àwọn júndùlù yìí lórí nu ẹ máa ṣàbòsí ẹwà ní kádà ká máa wòyìn rẹ ẹ̀yàn ẹ máa yẹpẹrẹ àfáà wáyé ní ká máa pa àfáà tì yín lé èmi nìkan yìí nígbà fún yín láyé mo fọlọ́ múra sí rúùkù Sheikh Adam ó sì mọ ti gbogbo ẹni tí bá ń tẹ̀lé òdodo lẹ́yìn torí pé Sheikh Adam ṣàbòsí pẹ̀lú àwọn àfáà tó kù nítorí kí ìyẹpẹrẹ máa dé bá yín nu kí ló ká àfáà Sondoko pẹ̀lú rábítà gbogbo jama tí ń gbọ́ mi ẹ dákẹ́ bá ń kọ́mẹ́ntì bẹ́ẹ̀ kí ló ká àfáà Sondoko pẹ̀lú rábítà kọ̀ bá wọn dá sí ẹ̀wọ̀n sẹ́gẹ̀ ń bá wọn wí ọlọ́run yọ bóyá kìí ṣe gba yín Sheikh Adam lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tó bá sọ̀rọ̀ yẹn yóò jẹyàn rẹ̀ ń su yóò gbọ́ ọ̀rọ̀ burúkú torí pé mímọ̀ ní Sheikh Adam ni wọ́n fi lálàsí ayé rẹ̀ Al-Falaq wa Nujum àfáà yín ò lè tu ẹ̀sìn mú àfáà jáde lọ́dọ̀ yín tó lè tu Al-Falaq wa Nujum tútú lásán ni mo sọ yín sọ pé kí wọ́n ṣe tíra o tútú kí wọ́n kàn tú lásán ẹni tó lọ ṣe interview náà ní kóun náà jáde kọ́ wá tú Al-Falaq wa Nujum pẹ̀lú bó ṣe sọ pé òun jẹ́ ọ̀mọ̀wé tóun so ẹ̀yin rán dandan burúkú yìí ẹ máa já mímọ̀ yín ẹ máa ṣàbòsí so èmi ò ní fi yín lọ́rùn lẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ìwọ tó bá sọ pé tèmi pọ̀ jù eléri bú ẹ̀dá ni ọ́ wọ́n bú àfáà rẹ̀ ó dákẹ́ ẹni tó wá ń ṣègbìyànjú kínkìn tọ́lọ́run fún láti má jẹ́ kí wọ́n ṣàbòsí àfáà tọ́lọ́run kan sọ pé má ṣàbòsí ó tó wá máa bílẹ̀mù èmi ò ní sóríire tọmọtọmọ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ àlùbáríkà kí Sheikh Adam yóò hun ọ ọlá ti tóbi Ọlọ́run gbogbo àwọn ẹlòmíín sì ń bẹ tọ́já sí pé ní ìsọ àwọn àgbàlagbà ó àwọn Sheikh Jakmal àwọn tó ń jẹ́ bí àwọn àfáà Yasir Alunaka gbogbo àwọn àfáà dáadáa ká sọ pé bàbá onílé márùn tó pé ẹ̀mí tiwọn àwọn wọ́n tẹ̀lé orin tọ́kọ̀ Markazi Ufdika Ruhi bàbá onílé márùn ara wọn lẹ́ti gbọ́ ara bàbá onílé márùn lẹ́ti rí so ìwọ tọ́já sí pé ní ìgbà tó bá fẹ́ gòkè ọlọ́gbé Sheikh Adam síwájú ọmọ ìpolongo Sheikh Adam tó bá fẹ́ rí pé ògòkè tán ọwà tó ládàdànù Sheikh Adam wà dé ọ̀tá fún ọ ọwà padà máa bá wọn sọ̀tá gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín níbẹ̀ lẹ́yìn alábòsí burúkú yìí ṣebí Sheikh Adam lẹ̀ fi ń gòkè Sheikh Adam lẹ̀ fi ń gòkè tó bẹ́ẹ̀ kẹ́ mọ́ fi Sheikh Adam gòkè bó ti jẹ́nu so àfáà Sondoko kí ló kàn pẹ̀lú rábítà níwọ̀tọ́ lọ kí ọ̀rọ̀ rábítà bọ́nú ọ̀rọ̀ tí wọ́n ní ọ sọ kí ló kàn àfáà Sondoko pẹ̀lú rábítà
ẹ̀wọ̀n ìmọ̀sùlẹ̀ ìmọ̀ ẹ̀kọ́ mọ́ nínà ìmọ̀ òde bẹ̀ nínà tí màdà bá débẹ̀ yóò máa mọ̀sùlẹ̀ torí pé alukurani gan òye hadith anabi òtún wá yé àfa Sondoko alhaji Sondoko wáyà alukurani òye torí pé alukurani àti hadith ní Sheikh Adam rahimahullah ni wọ́n fi tírìtì falak wa nujum tí ń bẹ lọ́wọ́ mi báyìí tí mo fi hàn yín báyìí gbogbo àgbáyé ló sì gbà gbogbo àgbáyé ló gbà tó bá mọ eléyìí nìkan subhanaka allahumma ò ní jiyàn sí pé bóyá wọ́n mọ̀sùlẹ̀ wọn ìmọ̀sùlẹ̀ nǹkan ṣe yín àsìkò orun tí wọ́n múlẹ̀ ń bò ló ṣe rí mú afa Sondoko ó níbi tí kéwù rẹ̀ mọ́ Alhaji Sondoko ó níbi tí kéwù Alhaji Sondoko mọ́ Sheikh Adam bù wọn láṣìírí ni ẹ̀yin wá fẹ́ ẹ̀ ń tún wọn sáṣìírí ẹlẹ́yìn tó àṣìírí Sheikh Adam Sheikh wa Suleiman Abdulkadir akueto gbogbo àtàjọ ṣètò Ọlọ́run ṣàánú wa salamu alaykum wa rahmatulahi ta'ala barakatuh mo tún bọ̀ ma tún rí mi tó bá táwọn àwọn kíní burúkú tó bá tún rí mi sí mi ẹ̀tún bá mi ń ta pẹ̀lú ògùn tó ń jáde sani furugu lakum baba Sheikh bahamudu magasi náà sọ bẹ́ẹ̀. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.